Saudi wọn ò ṣe fọlẹ̀. Kò sí fọlẹ̀. Kò sí fọlẹ̀. Torí mo ṣe wà yìí ọ̀tọ̀ níṣẹ́ tó gbé mi dé Saudi. Irú iṣẹ́ wo? Iṣẹ́ ọmọ ọ̀dọ̀ ló gbé mi dé Saudi. Mi ní fọ́ parọ́. Iṣẹ́ ọmọ ọ̀dọ̀. Ọdún yìí house helper. Èyí tí mo fi ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ yẹn kò tó 2 years. But gbà tó di time mo jáde kúrò ní under ọ̀gá tó gbé mi wọlé bẹ̀ láti wọ́n ṣùkà. So easy láti kó lọ́dọ̀ ọ̀gá. Kò easy mi nípa òfin àánú Ọlọ́run náà ni àti gbígbàdúrà. Oríṣiríṣi ẹ̀rọ máa ń gbọ́ wá ní bóyá tó bá mú wọn sí ọkọ̀ ó lè fẹ́ máa bá ó máa ń wà bẹ́ẹ̀ bọ̀ ẹni tó bá ní mission náà láti ṣe ṣé téèyàn bá ti ní tí nǹkan yẹn bá wáyé téèyàn bá ti níbẹ̀ lọ́hùn torí tó jẹ́ pé kò easy ni pé èmi náà ti face àwọn challenges kan rí nílẹ̀ yìí dáadáa bọ̀ alhamdulillah bọ̀ mo fi nǹkan mẹ́ta bú wọ́n bá tó ní pé mi ní bá wọn ṣe mi ní bá wọn ta kókè mi ní bá wọn jalè Sáúdí bẹ́ẹ̀ dẹ̀ ni mi ní ṣolóṣo mo ti sọ fọba tó ní mi ojú mi ti rí Sáúdí mo wà kọ́sítọ́ọ̀mù ti gbẹ̀rù jà mí rí mo ti lọ ṣiṣẹ́ rí nílé màdámù tán fún mi lówó nílẹ̀ yìí náà bẹ́ẹ̀ ni ṣẹ́rí Sáúdí dà kò ṣe pé kò dà bọ́ Ọlọ́run ṣe dáadáa fún wa Nàìjíríà ju Sáúdí lọ. Allahu Akbar. jẹ́sí bọ́lọ̀ gbogbo nǹkan Ọlọ́run fi rà wá lọ́rùn bọ̀ ká níbẹ̀ lọ́n kí Ọlọ́run faradẹ̀ wá ní Nàìjíríà gangan. tá a bá rí ẹnìkan tó ń sọ fún ẹgbẹ́ ayé máa rí àgbowó àti kíníkan tó ń sọ fún wọn pé ẹ wá lọ ṣe ọmọdọ̀ ní Cairo ẹ lọ ṣe ní Oman ẹ lọ ṣe ní Saudi kí ni ìmọ̀ràn yín. ṣẹ́rí tó bá jẹ́ pé ẹni tó bá ní alternative tó bá rẹ́ni help láti travel kò ní tájẹ́tì pé ibi tí mò ń lọ yìí oríṣiríṣi kan mo lè bá pàdé bọ̀ gbogbo challenges ló bá pàdé kó dúpẹ́ pé kórìtà tí mo bá ìrà mi yìí mo ní tájẹ́tì pé kọ́lọ̀ ń kó mi yọ tó bá dẹ̀ ti láforítì ṣẹ́rí ààrẹ tí tèmi bá láforítì lórí gbogbo nǹkan ṣe mọ̀ ní ìtàbádá business lẹ̀ kó ṣe mi dé tè ìtàbádá lẹ̀ náà ni zèsì máa wá. láti tè gbòòrò. èèyàn máa níbẹ̀ lọ pẹ̀lú àdúrà kó tó rí ibi lọ bẹ́ẹ̀ lọ́rọ̀ travel ṣe jẹ́ tẹ bá dé ìlú kan lónìí ẹ̀ lè sáré mẹ́kẹ̀. bẹ́ẹ̀ni even London America. bọ̀ téèyàn bá ti ní péjú tẹ́nu Yorùbá ti fẹ̀ bọ̀ àwọn kan bí ojú wọn ti gùn wọ́n ti ń sáré kọjá kádàrá ẹlòmíì ń wá ọlọ́jọ́ kò dẹ̀ possible wọ́n á rìn níṣẹ́ yìí kan. nígbà tí a ti pé ẹ ti wá padà bọ̀ tọ́lọ̀ ti mú ikú nípò à ń bá ní tọ́jú ilé à ń bá ní sọmọ ọ̀dọ̀ ẹ wá ti ń ṣiṣẹ́ yìí kí ni ìyàtọ̀ gbà yẹn àti sìn. iṣẹ́ níṣẹ́ ń jẹ́ o mo fẹ́ lọ sí Amẹ́ríkà mo fẹ́ lọ sí London mo fẹ́ bá wọn dé Saudi Cairo Oman kí n lè ṣẹ́ jáde ọ̀la wá sílé wọ́n mà ní ojú rí tó àti pé tẹ́nitẹ́ni Nàìjíríà náà lè sàn wá bọ̀ o níbi tí a ó ti ṣẹ́gi ọ̀la tá ó sì rí ṣe dáadáa táwa náà yóò máa pa owó tútù níbí ìròyìn tí a mú tọ̀yìn wá nìyí láti tẹlifíṣàn àlọ́ fún àwọn Yorùbá pàdé ọmọ Nàìjíríà yìí nílùú Saudi níbi tó ti ń ṣe ọrọ̀ ajé gidigidi kí ni ojú àwọn arìnrìnàjò ń rí látàrí afẹ́ lówó afẹ́ ṣiṣẹ́ ká lè rówó fi ránṣẹ́ sílé káwa náà lè kọ̀ṣẹ́ gírí wò ọ̀rọ̀ rẹ̀ wò látẹnu ọlọ́rọ̀ bẹ́ẹ̀ ló tún kìlọ̀ gidigidi o fún gbogbo èèyàn tó fẹ́ ṣàtìpó lẹ́yìn odi. orúkọ ilé ẹ̀kọ́ rẹ. orúkọ mi ni alájà Ajibade Kẹ́hìndé. ìlú bo lẹ ń gbé o. mo wà ní Saudi ní Mecca. wow àrí pé ẹ̀yin òkè gbogbo ẹ̀ góòlù sílvà gbogbo ẹ̀ ló wà ń bí. a máa ń bá àwọn síta tó máa ń ṣe ní ṣiṣẹ́ diamond wa heavy gold wa silver wa bronze gold náà wa èyí yẹn pé oríṣiríṣi ní type tó bá fẹ́. àwọn ti sọ pé téèyàn bá ń wá eyín tó dáa pé Medina ni eyín tó dáa wà jù ṣé lóòótọ́ ni. eyín tó dáa wà ní Mọ́kà ó wà ní Mọ́dínà ó dìpẹ́ndì lórí complain. ok. àwọn kan ń bẹ nísinsìnyí mọ àwọn èèyàn wa ní Yorùbá wọ́n máa ń fẹ́ nǹkan tó pọ̀ tó jẹ́ pé cheaper price bọ̀ àwọn wáìsì tó wà ń bíbà táwọn náà ń ṣiṣẹ́ yìí wọn ò ní declare fún wọn bọ̀ àwa máa declare fún pé eléyìí sì iye báyìí òun ni eléyìí ṣé nǹkan mi alájẹ a máa declare fún pé diamond wà price báyìí silver wà price báyìí ni à ń ṣe heavy gold náà wà a dẹ̀ máa fún wọn ní sample a máa fún wọn ní sample pé eléyìí lélẹ̀ bọ̀ àwọn èèyàn wa tó bá fún àjì àti òmùra wọ́n máa ń fẹ́ nǹkan tó wà cheaper bọ̀ tán bá délé tán. bóyá tán bá ti náwó tán. ó lè má ti náwó bọ̀ táwọn wáìtì bá ti wá wọ́n bá ti ní iye báyìí ni 20,000 ní 40,000 ní àwọn ẹ̀dẹ̀ tó máa fún yín láṣọ. no 20,000 rí yáàdì 20,000 naira. náírà ní sample ni mo kàn fi ṣe sample mo kàn fi pè bẹ́ẹ̀ ṣe understand ẹ̀ pé exchange rate owó kò dúró lórí kan ní gbogbo time last year aṣẹ́wó ní 160 ní náírà wa ní ríyà 1 naira wa is 160 ríyà 180 but nísìn ẹ̀wọ̀n pé dọ́là yẹn ti high owó yẹn ò dúró lójú kan mo kàn fi ṣe sample ìpè tó iye báyìí bọ́ tó bá tà àtàjẹ́ elédè wọn tó ń gbé èdè wa tó bá ní 50,000 ní kinní
wọ́n á ní àwọn tí wọ́n ẹnìkan ti wá ó ti pè fún àwọn ní 20,000 àwọn adékòyò pé alájà ẹ̀yin náà làbí agbèrò ni. agbèrò la wa àwa kàn bá wọn sí wọ́kàtí ni wa ó dìpẹ́ndì bàbá ṣe fún wọn léèyàn sí bíi mákẹ́tà. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe ìgbésí ṣé iṣẹ́ yìí nìkan lè ṣe mí ni àbẹ̀tún ní nǹkan mi. mo ń ta àbàyà lóríṣiríṣi jàlámíà mo ń ta àbòrùn mo ń ta káàpù. táwọn afọ ọkẹ bẹ́ẹ̀ nàìjíríà sì mo lè fẹ́ àbàyà sáájú ẹ̀ ló wù mí o ṣe ẹ máa ń sẹ̀dẹ̀ sáwọn èèyàn. a máa ń sẹ̀dẹ̀ sáwọn èèyàn tó bá ti ní design kan fẹ́ irú àwọn jàlámíà ọkùnrin ó polisi product company wọn poríṣiríṣi ṣe ọ̀gbẹ́ lómi ní ìsìn ànáwì wà ní jàlámíà ọkùnrin oríṣiríṣi ló wà tí wọ́n bá sọ pé táwọn fẹ́ nílé a máa fún wọn ní price olẹ́nìkan tó wà nílùú mọ́ta aláàjì yẹn wọ́n máa bá wọn sẹ́ńgbẹ̀dà láti gbígbà tó jẹ́ jàlámíà ọkùnrin tó máa ràn gbígbà. ẹ̀yin náà lè máa lọ ẹ máa bá scout fún ẹ máa bá wá ẹ máa sẹ́ǹdẹ̀. ẹni yẹn ti wá bíbà rí ó rajà lọ́wọ́ mi wọ́n wá ní pé dáhùn tá a lè kùn pé ṣé mo lè máa bá wọn rà. ẹlẹ ṣiṣẹ́ lọ́la ẹ̀yin ti wà nílùú ọtọ́dún mélòó tẹ́ ti wà nílùú. 7 years but ní irú ìlú báyìí nǹkan tó máa ń ṣe kó lọ ní èdè. èdè téèyàn bá ti lè. sẹ́yìn ẹgbẹ́ lè ṣá. mo gbọ́ níwọ̀nba àwọn kan ṣì tún wà tán gbọ́ sí mi. aláàbò ti yọ mo gbìyànjú. ok mo gbọ́ wọn ò lè fẹ́rẹ̀ mi jẹ. so fún ẹni tó bá fẹ́ ṣe góòlù ẹni tó fẹ́ ra gbàgbé ra orí Saudi tó bá ti rí irú yín ẹ̀yin lè máa ṣàtọ́nà. àwọn la máa ṣàtọ́nà wọn ẹni tó bá ti rí irú ní ìsìn tẹ́lẹ̀ mi máa ń drop nọ́mbà mi fún un. ok ṣe ọ̀dà sáà tó bá ti drop number ìlú mi máa chat ní WhatsApp pé ìdá àwọn fẹ́ ni kódà tẹ́lẹ̀ mi bá ní àwọn fẹ́ jẹun pé àwọn nídò oúnjẹ Áfíríkà a máa ń bá wọn gẹ̀tẹ̀. ok ó depend ẹlẹ́mìí sọ pé jollof rice with chicken làwọn fẹ́ ẹlẹ́mìí sọ pé àmàlà. tá a fẹ́ jẹ oúnjẹ ilé wa. tẹ bá fẹ́ jẹ oúnjẹ ilé wa ó wà dáadáa ẹ̀gúsí ewédú. nígbà ọ̀dàpọ̀ nígbà hajj ló máa ń pọ̀ jù. èrò máa ń wà dáadáa gba ìgbà Ramadan náà. báàlẹ̀ máa ń ṣe báàlẹ̀ máa ń manage àwọn èèyàn. ṣe táwọn èèyàn bá fúnra mi táìpé oúnjẹ náà fẹ́ kò ń ṣèmi nìkan mò ń jáde mo láwọn míì náà tèmi náà kó mọ́ ra tàjọ ń ṣiṣẹ́ ṣẹ́mu kéne èmi nìkan fẹ́ dá ṣe mi ì lè satisfy everybody màá tún gba àwọn èèyàn mi pé ó yá ẹ̀yẹ́ máa bẹ̀rẹ̀ wà lọ síbí báyìí tó bá di dúnrìn àjò náà tá à ń ṣiṣẹ́ yín tẹ́ bá wọn tá a ṣiṣẹ́ a máa ń pinra wákàkiri òní pé ẹ̀yẹ́ lọ sóòtẹ́ báyìí ó kẹ́ ẹnìkan ti pè mí ẹ lọ bá wọn tó tọ́ fẹ́ lé ẹ ṣe fún wọn pẹ̀lú kọ́lálákọ́lá rẹ̀ sílẹ̀ láì. ọdún 7 ní Sáúdí Arabia kí ni ìrírí ṣé bẹ́ẹ̀ ló ṣe rọrùn ṣá. alhamdulillah dájú kò yí sí o èèyàn gbàgbà lẹ́ni pé ẹni tó bá máa jẹun àti ẹ̀gbọ́ngbẹ́ ẹ̀jẹ̀ nígbà yorùbá ti dèjì tó ti máa jókòó gbogbo ọ̀dọ́ dámọ̀ràn kóun fẹ́ náà ṣe. ó ti Nàìjíríà kan kò ṣiṣẹ́ ajé tó yí sí o bọ̀ téèyàn bá ti ní targeting pẹ̀lú focus tó bá fẹ́ ṣe alhamdulillah tó bá dẹ̀ ti láníyàn dáadáa tó bá ti ní àníyàn yìí pé o fẹ́ bá tọmọ nìkejì jẹ́ àbí bẹ́ẹ̀ o fẹ́ lu jìbìtì torí ìlú téèyàn wáyé tó bá lo fẹ́ lu jìbìtì yẹn àbí àníyàn àbúrú tó bá ní téèyàn bá bójú ẹ̀yìn báyìí àbúrú yẹn ti máa dé bá kódà kẹ má ti sọ jáde kẹ láníyàn àbúrú sẹ́gbẹ̀gbẹ̀ yín kó má ti lójú kan náà yàrá bí gbígbàdúrà wà níbí gan gbígbàdúrà wà níbí Allah téèyàn bá ti láníyàn dáadáa. a ti gbọ́ pé lára nǹkan tí lára olùfẹ́ tẹ́ ni pé ẹ mọ̀ ń ṣe àjìlẹ̀ tí àjìlẹ̀ yẹn tó lè báyìí. àjìlẹ̀ yẹn ti ṣe ní Saudi ó ti tó mẹ́rin. mẹ́rin wow. bẹ́ẹ̀ iṣẹ́ rí wọ́n sọ pé orí ọ̀fẹ́ pé àjọ ọ̀fẹ́ wà irọ́ ni o orí sìkè ó dìpẹ́ndì ní ìṣe pé tẹ̀mọ̀ ní ìtọ́ba pé agent lẹ́yìn tí n bá mọ̀ọ́yìn ipe ẹ̀tì mọ̀ pé ọmọ yìí àwọn ni àlùfáà travels and tours àwọn ni. alhamdulilayi pé bí mo ṣe wọ̀nyí sìn tí ẹ ń fún mi láwọn èèyàn tí mo wá sọ́dọ̀ yìí tẹ bá lọ sára bà pé aláàjì mo náà ṣe fẹ́ tẹ̀lé yín láwọn àfà ṣe pé kẹ tó dé àràfà a fẹ́ lọ sí Mínà ó ní táàgì tẹ máa fún wọn tí mi ìbá ní táàgì yẹn lọ́mì lásẹ̀sì àti débẹ̀. ẹ̀yin náà sanwó báwo ni wà nílẹ̀ yìí. a máa sanwó ni tó bá yẹ pé ní ti bí mo ṣe mọ̀ yẹn ẹ tún mi lọ́mọ ẹ máa sọ pé ọlọ́mọ mi tó jẹ́ ni o mo kàn sí náà látara rẹ̀ ní mo fi ọ̀sàká fún ọ òun ni màá dẹ̀ ti ní láti sọ fún yín pé gbogbo ìsọ̀ ọkọ̀ fún yín torí ẹ̀yin náà máa sanwó ní Mínà gbogbo èmi ní bẹ́ẹ̀dì ní àràfá ní tẹ́ǹtì everything ṣé bówó lẹ máa san mí náà gbọ́dọ̀ ṣe kí ni mo gbọ́dọ̀ wá ọkọ̀ fún pé tó iye báyìí kan sọ́mà ó dà mo bọ́ iye báyìí lọ mo iye báyìí wá. so ilẹ̀ yìí náà lè fẹ́ ọkọ lẹ ní gbogbo ẹ̀ sí. mo lọ́kọ̀ nílà. àwọn wà nílé àbí ẹ̀yin gbìyànjú ajé wa ni. àwọn tó settle down sí ibà wà pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ kiri ògo dédé ìgbà ni kí ni projection yìí náà 5 years ọdún 5 sí 10 sí kílẹ̀ fẹ́ ṣe. mo ní gbẹ́jẹ́ ti dè pé àkọ́kọ́ ni pé kọ́lọ̀ bá wa sún Nàìjíríà sí. Amina. Kọ́lọ́run ṣe dẹ̀kun fún wa ní Nàìjíríà. Amina. torí kò í sí o Ọlọ́run ṣe dáadáa fún wa Nàìjíríà Ọlọ́run ṣe dáadáa fún wa Nàìjíríà bọ̀ ọjọ́ ní pọ̀lọ̀ dání pé kì í ṣèjọba nìkan àwọn táwọn. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wọ́n máa ń gbé pé àwọn fẹ́ lọ Saudi àwọn fẹ́ lọ oníṣẹ́ kan tó ní pé ẹ̀yà máa ṣó easy láti ṣẹ́ nílẹ̀ ṣá. ṣe ẹni tí ó bá ní tó bá yọ ọ̀lẹ kò lè dúró Saudi o tí yóò bá dé ní focus lòdì targeting kò possible Saudi
kò rọrùn ṣẹ́rí tí dá Sáúdí wà fún ni pé kí èèyàn wá ṣiṣẹ́ Ọlọ́run gbígbàdúrà wà Sáúdí kò ṣe pé kò sí gbígbàdà. èmi náà mọ àwọn agbẹ́wọ̀n bẹ́ẹ̀ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. tí èèyàn bá jẹ́ ẹni tó wà lazy kó tó kúrò nílé kò ní dúró Sáúdí o bá nígbìyànjú Sáúdí wọn ò ṣe fọ̀lẹ̀. kò sí fọ̀lẹ̀. kò sí fọ̀lẹ̀ torí mo ṣe wà yìí ọ̀tọ̀ níṣẹ́ tó gbé mi dé Sáúdí. ìlú iṣẹ́ o. iṣẹ́ ọmọ ọ̀dọ̀ ló gbé mi dé Sáúdí. mi ní fọ́ parọ́ iṣẹ́ ọmọ ọ̀dọ̀ house helper èyí tí mo fi ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ yẹn kò tó 2 years. bọ̀ gbà tó di táìmù kan mo jáde kúrò ní under ọ̀gá tó gbé mi wọlé bẹ̀ láti wọ́n ṣùkà. ṣó easy láti kó lọ́dọ̀ ọ̀gá. kò easy mi nípa òfin àánú Ọlọ́run náà ni àti gbígbàdúrà. oríṣiríṣi ẹ̀rọ máa ń gbọ́ wá ní bóyá tó bá mú wọn sí ọkọ̀ ó lè fẹ́ máa bá ó máa ń wà bẹ́ẹ̀ bọ̀ ẹni tó bá ní mission náà láti ṣe ṣé téèyàn bá ti ní tí nǹkan yẹn bá wáyé téèyàn bá ti níbẹ̀ lọ́hùn torí tó yẹ pé kò easy ni pé èmi náà ti face àwọn challenges kan nílẹ̀ yìí dáadáa bọ̀ alhamdulillah bọ̀ mo fi nǹkan mẹ́ta bú wọ́n bá tó ní pé mi ní bá wọn ṣe mi ní bá wọn ta kókè mi ní bá wọn jalè Sáúdí bẹ́ẹ̀ dẹ̀ ni mi ní ṣolóṣo mo ti sọ fọba tó ní mí ojú mi ti rí Sáúdí mo wà kọ́sítọ́ọ̀mù ti gbẹ̀rù jà mí rí mo ti lọ ṣiṣẹ́ rí nílé màdámù tán fún mi lówó nílẹ̀ yìí náà bẹ́ẹ̀ ni ṣẹ́rí Sáúdí dà kò ṣe pé kò dà bọ́ Ọlọ́run ṣe dáadáa fún wa Nàìjíríà ju Sáúdí lọ. Allahu Akbar. jẹ́sí gbogbo nǹkan Ọlọ́run fi rà wá lọ́rùn bọ̀ ká níbẹ̀ lọ́n kí Ọlọ́run faradẹ̀ wá ní Nàìjíríà gangan. tá a bá rí ẹnìkan tó ń sọ fún ẹgbẹ́ ayé máa rí àgbowó àti kíní kan tó ń sọ fún wọn pé ẹ wá lọ ṣe ọmọ lọ ní Cairo ẹ lọ ṣe ní Oman ẹ lọ ṣe ní Sáúdí kí ni ìmọ̀ràn yín. ṣẹ́rí tó bá jẹ́ pé ẹni tó bá ní alternative tó bá rẹ́ni help láti travel kò ní tájẹ́tì pé ibi tí mò ń lọ yìí oríṣiríṣi kan mo lè bá pàdé bọ̀ gbogbo challenges ló bá pàdé kó dúpẹ́ pé kórìtà tí mo bá ìrà mi yìí mo ní tájẹ́tì pé kọ́lọ̀ ń kó mi yọ tó bá dẹ̀ ti láforítì ṣẹ́rí ààrẹ tí tèmi bá láforítì lórí gbogbo nǹkan ṣe mọ̀ ní ìtàbádá business lẹ̀ kó ṣe mi dé tí ìtàbádá lẹ̀ náà ni zèsì máa wá. láti tètè gbòòrò. èèyàn máa níbẹ̀ lọ pẹ̀lú àdúrà kó tó rí ibi lọ bẹ́ẹ̀ lọ́rọ̀ travel ṣe jẹ́ tẹ bá dé ìlú kan lónìí ẹ̀ lè sáré mẹ́kẹ̀. bẹ́ẹ̀ni even London America. bọ̀ téèyàn bá ti ní pẹ̀lú tẹ́nu Yorùbá ti fẹ̀ bọ̀ àwọn kan bí ojú wọn ti gùn wọn ti ń sáré kọjá kádàrá ẹlòmíì ń wá ọlọ́jọ́ kò dẹ̀ possible wọn á rìn níṣẹ́ yìí kan. nígbà tí a ti pé ẹ ti wá padà bọ̀ tọ́lọ̀ ti mú ipò nípò à ń bá ní tọ́jú ilé à ń bá ní sọmọ ọ̀dọ̀ ẹ wá ti ń ṣiṣẹ́ yìí kí ni ìyàtọ̀ gbà yẹn àti sín. ìyàtọ̀ gbà yẹn wà ní pé ẹ mọ̀ bí kéèyàn wà kó jẹ́ pé kéèyàn wà lábẹ́ ọ̀gá kéèyàn máa báyàn ṣẹrú kó wá gbòmìnira ṣe mọ̀ ìgbà yẹn rèé wọ́n control mi ni ṣe wọ́n dáa. ẹni tó mi wá láti Nàìjíríà. ẹni tó bá fẹ́ ni màá ṣe fún un bọ́ ìgbà tí mo kó lọ obìnrin ló máa sábà gbé wa wọlé tó bá yẹ pọ̀pọ̀ rẹ̀ gan ló gbé wa wọlé ọ̀ndà ìyàwó ẹ̀ lè máa wọ̀ ìyàwó ẹ̀ ló máa ṣe tí ìyàwó ẹ̀ bá fẹ́ làgbọ̀dọ̀ bá fẹ́ lásẹ̀sì láti bọ́kọ sọ̀rọ̀ tó bá já àwọn tó gbàgbọ́ yé lásẹ̀sì láti bọ́kọ sọ̀rọ̀. ṣọ́ọ̀ṣì sọmọlúàbí. ó sọmọlúàbí ìmí ìdánu wọn ṣe mọ wà Nàìjíríà náà kí ṣe gbogbo wa náà la da tán. àìmọye ọ̀gá tí ń jẹ lójú olówó oṣù. bó ṣe wà Nàìjíríà náà ló wà ń bíbà kò ṣe pé ọ̀gá mi ò dà bọ̀ the only problem ni pé ọ̀tọ̀ ní tán máa àwọn agent mi ọ̀tọ̀ ní tán máa sọ fún mi. ọ̀tọ̀ ní tán máa bá torí àsìkò torí ìjọba àsìkò àwọn tó bá fẹ́ wá sí Sáúdí wọ́n fẹ́ ra yín wọ́n fẹ́ ra góòlù wọ́n fẹ́ tó ń wẹ́ tó gbédè tó gbófèé bó ló ṣe lè kàn sí nọ́mbà yín. nọ́mbà mi tó bá fẹ́ ṣe yín pé Yorùbá lè mi sọ èmi dàbí pé mi à ń gbìyànjú. àfíìsì ẹ lè fi communicate. mo fi communicate. tó bá fẹ́ contact mi. WhatsApp number mi. WhatsApp number mi +966. Okay. Saudi number 56 85 56 38 50 76 3. ẹ pè lẹ́ẹ̀kan sí. +966 56 56 38 50 76 3. mo wá fẹ́ kí